mọ̀mọ́mọ́mọ́ wọ́n kì í yọ̀ o Kẹ́hìndé Táíwò ọmọ Ganiu rèlò ní o Kẹ́hìndé Ismaila o ọkọ Táíwò Àjàyí o bàbá Táíwò bàbá Kẹ́hìndé mọ̀mọ́mọ́ mo kì í yọ̀ o happy birthday to you ẹja ńlá láwọn mi gbé lọ́wọ́lọ́wọ́ ilé ẹni tí ń ṣayẹyẹ gangan ni mo dé sí àwọn ìbejì Ganiu gangan mà lọ́lọ́pẹ́ Táyélolú Ibrahim Súnmọ́bí pàápàá jùlọ Kẹ́hìndé Ismail ọkọ Taiwo Àjàyí bàbá Táyélolú bàbá Kẹ́hìndé ẹ bá mi fìdílé nǹkan wọ́n rán mi níṣẹ́ aya tó fẹ́ sílé ló rán mi pé kí n máa kí ẹni kíkí tọmọ ọkọ ó ní Ìdòwú iye ìwọ ni màá rán níṣẹ́ láti máa kí Kẹ́hìndé Ganiu olówó orí mi fún tọjọ́ bí ẹ wò Kẹ́hìndé ọmọ Ganiu rèé o ìkan gbòógì nínú ẹgbẹ́ ọlọ́run ṣògo social club tí ò pé méjì àwáwí kọ́ òléwájú ni nínú ẹgbẹ́ pioneer social club ẹ̀rí nǹkan gbogbo ọmọ ẹgbẹ́ ọlọ́run ṣògo ti débi pẹ̀lú àdúrà ọjọ́ ìbí tó yarantí lábẹ́ pírẹsidẹ́ǹtì wa FM Kọ́lá Anọ́lá Mọ́ṣẹ́bàfágbà bàbá ìbejì o Ganiu Kẹ́hìndé Ismail rèé ìbejì ni ó fẹ́ ìbejì níyàwó ọlọ́run ọba tún wá fún wọn láwọn ẹdúnjọ bí ọmọ ìbejì làǹtìlanti gbogbo ẹbí Àjàyí ní tilé toko àti ẹbí Sọ́ní bàbá ọ̀wẹ̀ ń kí ọ fún tọjọ́ bí ìbejì bíi Yẹmí àti Yínká àti Ayọ̀ọ́lá Ìdòwú Àjàyí náà ti débí pẹ̀lú àdúrà tó ṣàrà ọ̀tọ̀ wíníwíní lójú orogún o èjìrá ọ̀kín èjìrá ń bá bí ń bá jójójó èjìrá ń bá bí ń bá yọ̀yọ̀yọ̀ èjìrá ara ìṣokùn ọmọ ẹdún tí ń ṣeré orí igi ọmọ tó ti ń ṣe ní ilẹ̀ ẹlẹ̀ èjìrá wọlé olówó kò lọ ó wọlé ọlọ́lá kò yabẹ̀ èjìrá ọ̀kín ara ìṣokùn ilé alákìísà ló ti ń kí wọn èjìrá sọ alákìísà di aláṣọ ó sọ alágbèdè olóúnjẹ ó sọ tòṣìdọ́lọ́rọ̀ ó sọ kí ni ó ṣe de lókìkí òkìkí òwò òkìkí ọmọ bí táyé ṣe ń lọ níwájú ní ọmọ Kẹ́hìndé ń tọ́ lẹ́yìn ìjọjọ táyé ló nílé ọmọdé ọmọ Kẹ́hìndé lẹ́gbọ́n Táíwò àti Kẹ́hìndé Ganiu ìwòpin nìyí ọmọ àjídà gan ọmọ àjíjẹ tútù májẹ ẹgbẹ ọmọ òpẹ́lí kan ọmọ àjọkọ̀ra wo eégúngún ọmọ ọlọ́bùn mo tà ọmọ ọlọ́bùn mo rà ọmọ ọlọ́bùn mo gbàgbé ojú owó sílé ọmọ òkájọ sílẹ̀ kẹrù ó bọ́ lọ́ṣẹ ọmọ ọ̀sàkàn tó jà lágọ̀ níjọ́sí tó jà ní wá tó jà lẹ́yìn tó jà lópòpò gbọ̀nrọ̀gọ̀dọ̀ ọ̀sà fẹ́rẹ́ wà fẹ́rẹ́ láwo ìwòyí fẹ́rẹ́ ẹ̀yin ẹdúnjọ bí ó Táyélolú àti Kẹ́hìndé Ganiu ikú ò ní pa yín ní wèrèwé lọ́lá ọlọ́run ọba ìyàwó ọmọ Kẹ́hìndé Ganiu rírán mi níṣẹ́ Táíwò Àjàyí ìyá ìbejì mo ti jíṣẹ́ wípé kí n máa kí olólùfẹ́ rẹ̀ fún tọjọ́ bí àtàtà àṣọdúnmọ́dún o àṣoṣùmọ́ṣù o gbogbo April 5 lọ́dọọdún kò ní dìbàjẹ́ o bí wọ́n bá wá bí wípé ta ló kọrin ewì sí yín létí ẹ bá mi máa sọ fún wọn wípé Ìdòwú iye ni Ìjẹ̀bú wọ́tọ̀sáìdì lèmi kúkú ti wá ọmọ Ìwòpẹ́ Àjídà gan lèmi Ìdòwú ọmọ ogun ń bàjọ́.